Ẹ̀yin èèyàn lé Alhaji Wasiiu Ayiinde Marshal jáde wọ́n sọ̀rọ̀ o. Wọ́n ní ìyà ń jẹ gbogbo ará ìlú o. Wọ́n kígbe ní ohùn rara fún bàbá wa Bọ́lá Tinubu wípé kí wọ́n dá sí ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí, wípé wàhálà, ìdààmú, ebi ń pa ará ìlú, gbogbo ará ìlú ló ń kígbe wípé kí bàbá wa kí wọ́n má kọ etí ikún sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. K1 the ultimate, èyí tá a mọ̀ sí Alhaji Wasiu, wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìlú Nàìjíríà wa yìí, lórí ìnira àti ìyà tó ń jẹ gbogbo mẹ̀kúnnù ní abẹ́ ìṣọba bàbá wa Bọ́lá Tinubu. Alhaji Wasiu Ayiinde tí wọ́n fẹ́ràn bàbá wa Bọ́lá Tinubu, wọ́n fi orin rán bàbá wa Bọ́lá Tinubu létí lórí gbogbo àwọn ìlérí èyí tí wọ́n ṣe fún wa ní ìgbà tí wọ́n fẹ́ wọlé láti di ààrẹ. Ní alẹ́ Thursday ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 yìí ní fídíò ibi tí Wasiu Ayiinde tí wọ́n fi taratara ṣiṣẹ́ orin yìí tí wọ́n kọ, òun ni wọ́n fi orin tí wọ́n fi rán bàbá wa Bọ́lá Tinubu létí tí wọ́n dẹ̀ ń ròyìn bí nǹkan ṣe le sí ní àsìkò yìí. Wọ́n mẹ́nu bà bí owó dọ́là bí ó ṣe ń lọ sókè lójoojúmọ́. Epo petrol náà wọ́n ní kò gbẹ̀yìn o. Wọ́n ní ṣe ni epo petrol wọ́n sí. Wọ́n ní bí oúnjẹ ṣe di góòdù fún àwọn ará ìlú. Wọ́n ní ìdí pàtàkì tí àwọn ará ìlú tí wọ́n fi ìdìbò wọn gbé bàbá wa Bọ́lá Tinubu wọlé, ó ní nítorí ìgbàgbọ́ tí wọ́n ní nínú wọn. Wọ́n ní kán má jẹ́ kí àwọn ènìyàn yìí kí wọ́n má jẹ́ kí wọ́n kábàámọ̀ wípé àwọn dìgbò láti gbé bàbá wa Bọ́lá Tinubu wọlé, kí wọ́n rò wípé wọ́n ní láti ṣe gbogbo àmójútó gbogbo nǹkan tí ó wọ̀n yìí, kí wọ́n dẹ̀ jẹ́ kí ó padà sí ipò bí ó ṣe rí tẹ́lẹ̀. Wọ́n ní àwọn ènìyàn rò pé wọ́n máa tọ́ ìṣòro àwọn ni o, pé wọ́n á dẹ̀ jẹ́ kí ìrọ̀rùn kó bá ayé àwọn, wípé ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe rí yìí, tí epo ń wọ́n sí lójoojúmọ́, epo petrol, tí oúnjẹ ń wọ́n sí lójoojúmọ́, wọ́n ní èyí ń ba àwọn ará ìlú lẹ́rù gidigidi. Wọ́n sọ nínú orin yìí tí wọ́n kọ yìí, wọ́n sọ nínú ẹ̀ báyìí wípé ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà, mo ní kí n yín ni o. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí Tinubu bá wọlé ààrẹ, ara yóò tu àwa ará ìlú. Mo ní àwọn tálákà yóò máa rí owó ná, ọkàn àwọn èèyàn yóò balẹ̀, nítorí pé mo mọ̀ pé aṣáájú lè ṣe ni, àmọ́ aṣáájú, wọ́n ní ẹ wá wo nǹkan tí àwọn èèyàn ń sọ ní ìsìn, ìyà ń jẹ ará ìlú gidigidi ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí o ní kíákíá. Wọ́n ní owó epo àti owó dọ́là òun ló ti di ọ̀wọ́ gógó báyìí. Òṣìṣẹ́ tó ń gbowó oṣù wọn ò rí owó náà ná nítorí pé nǹkan tí wọ́n ju owó tí wọ́n ń gbà lọ. Wọ́n ní aṣáájú, mo mọ̀ pé olójú àánú ni yín, Ọlọ́run dẹ̀ fi àánú àwa ènìyàn sí yín ní ọkàn. Wọ́n ní ẹ jọ̀ọ́ aṣáájú, ẹ bá wa wá ojútùú sí ìṣòro tí ó bá Nàìjíríà. Àwọn ará ìlú ń ké, wọ́n ń pariwo wàhálà lọ́tún, wàhálà lósì. Kò sí iná ní gbogbo àdúgbò. Ní ìgbà wo ni Nàìjíríà wá rí báyìí? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá ọ̀nà àbáyọ sí wàhálà yìí, èyí tó bá Nàìjíríà yìí. Ẹ jọ̀ọ́ ẹ má kọ etí ikún sí ìrora àti ariwo àwọn ènìyàn. Àwọn ọmọ Nàìjíríà ń bínú, inú àwọn oníṣòwò pàápàá inú wọn ò dùn rárá nítorí pé dọ́là ń lọ sókè lójoojúmọ́, wọn ò dẹ̀ rí owó fi ra nǹkan tí wọ́n ń rà tẹ́lẹ̀. Bákan náà ni Alhaji Wasiu Ayiinde tún sọ̀rọ̀ nípa ìjínigbé èyí tí ó ti gbòdò kiri ní gbogbo ilẹ̀ Nàìjíríà àti bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò ní ìgbà gbogbo. Wọ́n rán bàbá wa Bọ́lá Tinubu láti má ṣe jẹ́ kí fi ọ̀rọ̀ dúdú tọ̀ wọ́n láti gbàgbé gbogbo ìlérí tí wọ́n ṣe tẹ́lẹ̀, láti kọ etí dídi sí ẹkún àwọn ará ìlú. Wọ́n ní bí wọ́n ṣe wá ń jíyàn gbé, ó ti wá di nǹkan tí ò dáa rárá ní ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni ọmọ Wasiu èyí tó jẹ́ lọ́ọ̀yà
tí orúkọ ẹ̀ ń jẹ́ Dami Ayinde sọ̀rọ̀ sí orí social media nípa ìyà tó ń jẹ ará ìlú, wípé àwọn ará ìlú ń jìyà. Èyí ni nǹkan tí ó kọ sí orí social media. Ará ni ìlú Nàìjíríà, àwọn ènìyàn tí ó wà níbẹ̀. Ó ní tí àwọn ọmọ Nàìjíríà bá mọ̀ pé báyìí ni nǹkan máa rí ni wọ́n ní dìgbò fún ààrẹ aṣíwájú. Ẹ jẹ́ ká jọ gbọ́ orin tí bàbá Àyìndé Wàsíù tí wọ́n kọ. Ìyanlé, èyí ni gbogbo ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayiinde tí wọ́n sọ fún bàbá wa Bọ́lá Tinubu, wípé kí wọ́n jọ̀ kí wọ́n dìde kí wọ́n ran àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́, wípé ìyà ń jẹ ará ìlú. Pẹtrólù ó wọ́n, dọ́là ń lọ sókè. A ti gbọ́ pé dọ́là ní ìsìn ó tún ti wọ 1402 as per today. Kò dáa rárá, nǹkan tí ò bójúmu ni. Wípé kí bàbá wa Bọ́lá Tinubu, wípé àwọn ọmọ ẹ̀pọ̀n lè ṣe o, wípé èèyàn dáadáa ni wọ́n, aláàánú ni wọ́n, kán ṣàánú ará ìlú, kán ṣàánú mẹ̀kúnnù. Ọlọ́run á ran gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́. Àmín. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all.